mo wá ní mo fẹ́ ṣe àkọlé kan pé ǹjẹ́ ajá ẹ̀gbin ni? Ǹjẹ́ ẹ̀gbin ni ajá nínú Islam? Léyìí tá ń pè ní alilkelbu najasa. Ǹjẹ́ ẹ̀gbin lájá? Àkọ́kọ́ rí wípé làákàyè lómi ó sáré sọ fún wa pé ẹ̀gbin ni. Kí nìdí tó sì fi ń jẹ́gbin nínú làákàyè àwọn èèyàn ni pé Ànábì sallallahu alaihi wasallam sọ wípé idha walagha al-kalbu fi ina'i ahadikum falyaghsilhu sab'a maratin ulahunna bit-turab. Pé tí ajá bá kẹnu bọ abọ́ ẹnìkan nínú yín, ó fọ̀ lẹ́ẹ̀méje, kíkan nínú méje ni kó sì jẹ́ pẹ̀lú yẹ̀pẹ̀. Kí ló fà á? Ní tìtorí wípé ajá bá wọn sábà púpọ̀ láwùjọ wọn. Wọ́n sì ní abọ́ tó nǹkan. Abọ́ tí wọ́n fi ẹ̀rí pé nínú àdísù kan, ẹ̀rí wípé àìlábọ́ tó tó nǹkan ní máa ń fà á l'Ànábì àti ìyàwó fi ń wẹ̀ nínú ọgbà ẹyọ kan torí pé wọ́n ní tó pọ̀. Àwùjọ yẹn kì í ṣàwùjọ tí wọ́n ti lábọ́. Èyí tí wọ́n fi jẹun yẹn náà, tí wọ́n fi ṣe ìbádà, l'Ànábì fi ń sọ fún wọn pé kán fọ̀ ọ́ kọ́kàn wọn lè balẹ̀ kó ti mọ́. Kì í ṣe pé nítorí wípé ajá yẹn jẹ́gbin àbólẹ́gbin lára, àbólẹ́gbin lẹ́nu. Tó bá já sí pé ó bá lẹ́gbin lẹ́nu, Ọlọ́run ò ní sọ fún wa wípé famsiku mimma amsakna alaykum, pé ẹran tó bá pa fún yín kẹ́ ẹ jẹ kò lẹ́gbin ni lọ́dọ̀ Ọlọ́run. Àwọn èèyàn máa ń fẹ́ràn kinní kan, wọ́n máa ń wọ́n rọ́jọ́. Kí yẹn kọ́kọ́ jẹ́ àkíyèsí fún wa. Ṣé wàá rí àkíyèsí ẹlẹ́ẹ̀kejì? Ẹ má jẹ́ a máa gbé ọ̀rọ̀ wa sórí wípé bàbá wa mufti ti sọ̀rọ̀, ẹnìkan kan ò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ rárá o. Èèyàn jẹ́ al-mufti, ó túmọ̀ sí pé huwa a'lamul balad, òun ló nímọ̀ jù láàrin ìlú. Àwọn tí wọ́n nímọ̀ jù mufti lọ ń bẹ, tí òun wọn lè má papọ̀ mọ́ ti al-mufti. Tẹ́ bá sì wo nǹkan tá ń pè ní al-mufti, al-mufti nìkan ò lè dámú ìdájọ́ wá lọ́rọ̀ tó máa ń bí ikhtilaf aw ikhtilafat bayna al-ulama. Wọ́n máa ń ní darul iftah àti lajnatul iftah, àwọn ìgbìmọ̀ tí wọ́n jọ ronú sí ìdájọ́ yẹn. Al-mufti ó gbọ́dọ̀ kọ́kọ́ wo kí ni kó wá sọ, kí lè rí wọn, èwo ló tẹ̀wọ̀n jù. Kì í ṣe pé dogmatism tá a jókòó lé lórí pé ibi táwọn afá lọ ní kákan mú bẹ́ẹ̀ kó wá yapa Ọlọ́run àtàdé Muhammad sallam. Èyí wọn ò lọ nínú al-iftah. Àṣìṣe ní ká ní mufti diyar wọ́n ti sọ̀rọ̀ rárá. Torí pé Ànábì Dáúdù alayhi salam huwa al-khalifa ala al-hukm. Ọlọ́run fúnra ẹ̀ gan sọ ya Dáúd inna ja'alnaka khalifatan fil ardi fahkum bayna an-nas bil haqqi. Naam, ya Dáúd máa dájọ́ láàrin àwọn èèyàn pẹ̀lú òtítọ́, wọ́n sì tẹ̀lé fẹ́nu. Àmọ́ Dáúd adájọ́ gẹ́gẹ́ bí mufti tọ́lọ́hun yẹn fún. Ẹjọ́ ni ò lọ. Èyí tó máa rẹ̀ Suleiman tó wọ́n ṣe mufti tó dá ló wọlé. Àṣìṣe ni ká máa sọ pé mufti ti sọ̀rọ̀, ẹnìkan kan ò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ rárá o. Nítorí pé ó ṣeé ṣe kọ́rọ̀ mufti yẹn kó má jẹ́ òun gan ni ó jẹ́ àsọbádé lọ́dọ̀ àwọn míì nínú ìgbìyànjú wọn, tí al-mufti sì lè má ṣe irú ìwádìí tí wọ́n ṣe. Lápèjúwe ìkan là ń sọ yìí. So nítorí pé tá a bá fìyàn jẹ mufti kò túmọ̀ sí pé òun ló nímọ̀ jù. Àìmọye àwọn èèyàn tí wọ́n wà nínú yàrá wọn nínú ilé wọn tí wọ́n nímọ̀ ju al-mufti lọ. Irú ìdájọ́ náà mufti náà máa ń consult àwọn èèyàn láti bi wọ́n léèrè kí lè rí sí ìdájọ́ yìí. Kì í ṣe pé mufti ó kàn dé yóò kàn mú bígbà tí èèyàn mú stamp tó kàn lú ó kúrò lọ́rọ̀ àwọn Supreme Court judges rárá. Ọ̀rọ̀ Islam lélẹ̀ tí èèyàn bá rí pé tí mufti sọ bá ní o, àmọ́ ní tẹ́lòmíì rí yìí wọn ò dìnnà tí mufti hùn. Kọ́lọ́n kó ṣíjú àánú wa.
ǹjẹ́ ẹ̀gbin ni ajá? ǹjẹ́ ẹ̀gbin ni ajá? ìyẹn ni pé al-kilab najasatun wa tarbiyatuha haramun. ǹjẹ́ àwọn ajá ẹ̀gbin ni wọ́n? ǹjẹ́ sísìn ajá èèwọ̀ ni? wa tamna'u dukhul al-malaika, tí ó sọ wíwọ̀ bí tájá wà, tí ó sọ déèwọ̀ fún àwọn màláíkà. ẹ rí i pé ìbéèrè bíi mẹ́ta ní bẹ́ẹ̀. ǹjẹ́ ẹ̀gbin lájá? ǹjẹ́ ká sin ajá èèwọ̀ ni? ẹ rí i pé àríyànjiyàn kì í sábà wà lórí pé sísin ajá, àbí ìta fi sọ pé ǹjẹ́ ẹ̀gbin lájá? ǹjẹ́ ilé tájá bá wà yóò sọ wíwọlé nìdèèwọ̀ fún màláíkà? àkọ́kọ́ ni pé ó ti jọ yí wa pé al-halalu ma ahalla Allahu fi kitabihi wal-haramu ma harrama Allahu fi kitabihi. ìta ń pè ní halal náà ni tí Ọlọ́run bá ṣe ní halali nínú òwe rẹ̀. ìyẹn tó sì jẹ́ èèwọ̀ náà ni tí Ọlọ́run ṣe léèwọ̀ nínú òwe rẹ̀. a wá rí i pé walam yarid nassun sarihun fil Qur'an al-Karim ala hi yastadillu bihi ala najasati al-kalbi. a rí i pé lam yarid aw lam yurid nassun sarihun fil Qur'an al-Karim yastadillu bihi ala najasati al-kalbi. a rí i pé ààrí ẹ̀rí kan nassu kan tó fojú hàn báyìí tó lè sọ fún wa wípé ajá tẹ́ rí ni o ẹ̀gbin ni. ààrí nassu kan kọjá pé àwọn èèyàn kan ló làákàyè wípé Ọlọ́run sọ fún wa wípé kulu min tayyibat. ṣọ́lọ́run ló sọ fún wa pé al-kalbu laysa min at-tayyibat, pé ó wà min al-khabith, pé nínú nǹkan burúkú ni o, nǹkan ìgbín ni o. Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ fún wa. ìyẹn jẹ́ kan. a rí i pé Ọlọ́run bá ń ròyìn ajá pẹ̀lú àwọn ròyìn tó dáa. kódà léyìí tó jẹ́ ròyìn tí ò sí kankan nínú àwọn ẹran tó fẹ́ nírú ròyìn bẹ́ẹ̀ nínú àwọn ẹran ọ̀sìn. eléyìí a rí nínú Suratul Kahf. Ọlọ́run tó ajá mọ́ ahlul iman, àwọn onígbàgbọ́, ó sì ṣe wọ́n lólùbá wọn rìn, ó sì ṣe wọ́n tí wọ́n jọ wà gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí. tọ́lọ́run máa sọ pé sayaquluna thalathatun kalbuhum rabi'uhum sayaquluna khamsatun idha sayaquluna sab'atun. Ọlọ́run èyọ ajá yẹn kúrò lára wọn. ìyẹn lọ bẹ́ẹ̀ fún àwọn tá a bá fẹ́ kà á rí bẹ́ẹ̀ nínú Suratu al-Kahf. kọlọ̀n kó ṣàánú wa. táà máa rí pé innahum fityatun amanu bi rabbihim. àwọn ọ̀dọ́ kan ní o tí wọ́n nígbàgbọ́ nú Ọlọ́run ọba wọn. wa zidnahum huda, tá a dẹ̀ lékún ìgbàgbọ́ wọn. a rí pé nínú àyà yìí a rí pé al-kalbu ka ahadi afradil usra. ajá yẹn òun náà pẹ̀lú kan tí wọ́n kàn sí dà gẹ́gẹ́ bí ara wọn. tọ́lọ̀ náà kàn sí dà wọn. tọ́lọ̀ tó wá kàn sí dà gẹ́gẹ́ bí ara wọn. tọ́lọ̀ tó wá gbà wípé wọ́n bọ̀ wá bí ọ́ léèrè o nípa kí ni tó lẹ́tọ̀ọ́ táwọn èèyàn lè máa jẹ. qul uhilla lakum at-tayyibat. in tó lẹ́tọ̀ọ́ fún yín láti máa jẹ náà làwọn nǹkan tó bá mọ́. wa ma 'allamtum min al-jawarih. àtàwọn tẹ́ ẹ bá kọ́ lẹ́kọ̀ọ́ nínú nǹkan ọ̀sìn mukallibin, àwọn ajá. torí pé mukallibin náà yẹn yushtaqu min al-kalbi, ara ajá ni wọ́n ti yọ. tu'allimuhunna mimma tu'allimunahunna mimma 'allamakum Allah. tẹ́ẹ̀sì ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ nínú mẹ́tọ́lọ́ fún yín. fakulu mimma amsakna alaykum. ẹ jẹ nínú tí wọ́n bá pa fún yín. yálà ó pa fún yín tàbí ó mú fún yín. wadhkuru smallahi alayhi. kẹ́ẹ̀sì dárúkọ Ọlọ́run sí. wattaqullaha, kẹ́ẹ̀bẹ̀rù Ọlọ́run. ìbẹ̀rù Ọlọ́run tó ń sọ yẹn náà ni pé èyí táwọn bá pa tí wọ́n bá jẹ fúnra wọn, ẹ gbọ́dọ̀ jẹ, ẹ sì gbọ́dọ̀ bá wọn wí lórí ẹ̀. tó pé inna Allaha sari'ul hisab. Ọlọ́run máa ń yára láti ṣèṣirò iṣẹ́ lórí ẹ̀dẹ́ ènìyàn. ó wá rí wípé àwọn èèyàn tó wá máa ń sọ, ó rí pé mo sọ àwọn ọ̀rọ̀ kan. Ibn Umar radiyallahu ta'ala anhu, tó bá yẹ pé ajá bá jẹ́ ẹ̀gbin ni, ànábì ò ní máa wo ajá níran kó máa ṣeré nú mọ́ṣáláṣí rẹ̀, tàbí káwọn sọ̀hábà máa wo níran
ká máa ṣeré ń bẹ̀. Àyà tó sọ fún wa ká jẹ́ yìí òun ló ń fi hàn wá wípé al-qalbu ta'ir, ajá ń tó mẹ́ni, wa lu'abuhu ta'irun, kódà ẹnu ẹ̀ náà, ìtọ́ ẹnu ẹ̀ ń tó mẹ́ni. fil madhhab al-maliki, nínú madhhab Imam Maliki. Abdullah ibn Umar wá sọ fún wa pé kuntu abitu fil masjid fi ahdi rasulillah, èmi máa ń sùn mọ́ṣáláṣí nígbà ayé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Wa kanat al-kilab, bẹ́ẹ̀ làwọn ajá tabulu, wọ́n máa ń tọ̀ sínú mọ́ṣáláṣí Ànábì. Wa tuqbilu wa tudbiru, tán bá ṣe ń lọ báyìí, tán bá ń lọ wọ́n mọ́lẹ̀ ẹbí wọ́n máa ṣeré nínú mọ́ṣáláṣí Ànábì yẹn. Falam yakunu yarishuna shay'an min dhalik, ṣe pé wọ́n sì ní wọ́n mi kankan sínú àwọn ọ̀tọ̀ ni. Àdìsù yìí ó wà ní Sahih Bukhari, ó wà ní Sunan Abi Dawud, ó wà ní Musnad Imam Ahmad, ó wà ní àwọn rìwáyà mi. Rìwáyà kan náà àdìsù kan sọ fún wa pé ra'a Umar ibn al-Khattab a'rabiyyan yasuqu kalban. Umar ibn al-Khattab kọ́lọ̀ bá wa ṣàlékún dáadáa fún wa. Wọ́n rí ọmọ Lárúbáwá kan tó ń fa ajá kan lọ. Faqala ma hadha. Umar wá ń bi arákùnrin tó mú okùn ajá dání yẹn léèrè pé kí eléyìí tó mú dání yìí? Qala hadha ni'ma as-sahib. Arákùnrin ni wá dá Umar radiyallahu ta'ala anhu olóhùn wípé hadha ni'ma as-sahib. Ṣọ́rẹ́ tó wọ ìkọ̀rẹ́ tó dáa jù láyé nù. In a'taytahu shakara wa in mana'tahu sabara. Ẹnìkan ní bó ti ń wò yìí, tó o bá fún ní nǹkan yóò dúpẹ́, tó o bá fún ní nǹkan yóò ṣe sùúrù, bó o bùn yóò dúpẹ́, yóò appreciate ẹ̀. Ó ní tó o bá fún ajá ní nǹkan yóò appreciate, bó o sì fún sabara yóò ṣe sùúrù. Qala Umar wá ní fastamsik bihi, mú dání lọ́rẹ̀ dáadáa o, mú lọ́rẹ̀ dáadáa o. Lọ ka ilé nínú kìtàbù فضل القلاب على كثير ممن لبس الثياب. تقول كسي كتاب فضل الكلاب على كثير ممن لبس الثياب. orúkọ tírà yìí ń jẹ́ ọlá tí ń bẹ fún àwọn ajá ju àwọn míì tí wọ́n ń wọṣọ sára lọ. àfáà tó kọ tírà yìí ni wọ́n ń pè ní al-allamatu Abubakar Muhammad bin Khalaf. Ó gbajúmọ̀ gẹ́gẹ́ bí Ibn al-Mazarran al-Mahuli aw al-Mahawali, àwọn ni wọ́n kọ tírà yẹn. Lára ń tààtù mọ́ ń sábà mú láti fi kàndẹ́mù ajá gbó lẹ́gbin ni pé anna al-kilaba, pé àwọn ajá tẹ́ rí ni o, tatrudu wa tamna'u dukhul al-mala'ik, tutrid, a máa lé àwọn màláíkà kì í jẹ́ kán wọnú ilé àwọn èèyàn. Ọwọ́ ni báwo lè yẹn ṣe fẹ́ rí bẹ́ẹ̀? Ẹ jẹ́ ká jọ wo al-Qur'an ká lè mọ̀ pé irọ́ lè yẹn. Tá a bá ka Suratul Kahf ayé ẹlẹ́kẹjọ nínú àyà 106, a rí pé Ọlọ́run bá ń sọ lọ nínú àyà ni. Ó ní qal adhabi usibu bihi man asha. Ọlọ́run ní ṣe rí ìyà mi, èmi a máa fi jẹ ní ó bá wù mí. Àmì wa lọ́wọ́ mọ̀ o, wa rahmati wasa'at kulla shay'in. Àánú mi fẹ̀ débi pé kò sí ń tàánú mi ò sí lórí ẹ̀ nínú tọ́lọ̀dá. Ọlọ́run ní wasa'at rahmati kulla shay'in, ìyẹn ni pé àánú Ọlọ́run gan bẹ lára ajá bó ti wà lára èèyàn. Wasa'at, Kùránì ní sọ̀rọ̀ lọ́lọ́run ti sọ bá ní o, wasa'at rahmati kulla shay'in, kò sí kíní kan láyé táànú èmi Ọlọ́run ò fẹ́ dọ́dọ̀ rẹ̀. Nítorí bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run. Ọlọ́run ó sì máa ṣí oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí yóò ti rí nù bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.